Hi everyone, I'm Pelumi Deborah from Ibadan, and Brakent has been a very dear friend to me. He's also my producer. He has produced some of my songs, and really, we are very close. And then today is his concert, so I'm here to come celebrate him. And I give glory to God because God has been so good in his life. This is a witness that God is good. So, Kent, I celebrate you. God bless you. And happy celebration to you. And happy Father's Day to you as well, Mr. Kent. God bless you. We're here to celebrate God through his vessel, Kent Edunjobi. I'm so excited. I mean, any room where God has been celebrated, worshipped, and praised, I will always want to be there. And I'm also a huge friend and fan of Kent, so I'm also here to support him. First, he's a God-fearing person. Kent is very kind. Kent shows up and shows out for people. Kent is extremely creative. He has a kind soul, and I pray that his creativity never runs dry. I'll just say all of the ministers, and I'm looking forward to experiencing God. I'm excited. I'm super excited to be here because I'm proud of my brother Kent Edunjobi. He's an amazing person. He's someone that supports his own. So I'm also here to support him because I love him so much. Kent Edunjobi is supportive. Kent Edunjobi has a pure heart. Kent Edunjobi is an amazing friend. Kent Edunjobi is the one that in the midst of everybody praising you that you are doing well, he will praise you, but then he won't hesitate to tell you what you need to do to be better. That's who Kent is. I love Ebenezer a lot, especially that's that's my favorite part in the Ebenezer. And then the hymns we love to sing. He did a particular hymn that I love so much. Olúwa mo gbọ́ pé ìwọ rọ̀jò bùkún kiri. In fact, I texted him. I told him, I said, you see that hymn? Mo ti gbọ́ pa. I'm listening to it. All the best. He has already embodied grace, and I'm sure that this is just the beginning. He has not even seen the tip of the iceberg. I know that God is taking Kent to the highest of places, and God has just started with him. So I wish him all the best. I know that he's going to get the best. Ladies and gentlemen, make some noise for the Kent Edunjobi Light Concert! You will put enough faith. Okay, thank you so much. My name is MC Relax. They call me the Energy King, and I will be your pilot for tonight. It's gonna be an amazing one. One more time, can you please put your hands together for Kent Edunjobi? Can you please put your hands together? Beautiful. Okay, are we ready with the video? It's about that time to play, and then we can go. Let's go. My sister, why are you looking at me? I'm not your neighbor. I'm far from you. Look at your neighbor. Let's take it a step higher. If your neighbor is very beautiful, look at the neighbor and say, oh my God, you look so beautiful this afternoon. Okay. Look at your neighbor. If your neighbor has a big head, say you are the head and not the tail. Exactly. Oh my God, that's amazing. If your neighbor is very say neighbor, say occupy till I come. Oh my God. If your neighbor is fair, say neighbor, you are the light of the world. But if your neighbor is dark, say neighbor. Say darkness cannot comprehend you. If your neighbor is short, say ne. Say ne. Say Lord, the Lord is with you always. Why are you pointing at me? Hello,
pẹ̀lẹ́ ní sùúrù ṣe gbájábù ẹ̀jẹ̀ pẹ̀lẹ́ báwo ni èmi ò lè gbórin ẹ̀mí kí n má join wọn mo ṣáà wà ní àgbàlá mẹ́yẹ mo gbọ́ tẹ́ni yẹn ń kọ ẹ́ lóyìn ìwọ àdàbà gẹ́gẹ́ bí ọmọ ìjọ mímọ́ màá ṣáà jáde sí ẹ pẹ̀lẹ́ láti mo ṣe ẹ̀ṣìnrìn ṣe rí kọ́tọ́kọ́ síbí ṣe rí chọ́ọ̀chì yìí Oil of Gladness Apostolic Kent Edunjobi Church ṣé ò sí. Lakabo tí n bá kú ẹ̀ mọ́bi tó wà yẹn. Ìwọ fàá tó wà bí ni. Ìwọ kẹ̀ kí ló máa ń ṣe àwọn Yorùbá náà? Yorùbá wá Yorùbá wá. Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Máa ṣe ibi àbọ̀ Lakabo. Wọ́n ìwọ. Bọ́bí. Wọ́n bọ̀ láti wá gbọ́ ẹ wò. Wọ́n á bí lórí ẹbí yín wò. Wọ́n á gbọ́ grandpa ẹ wò. Níbo lè ti já wa? Excuse me, you just walking into somebody's church. Ó jẹ́ ni wọ́n wá bẹ́ ẹ wò. Báyìí kò ní ká máa pé àwọn akọ́ máa ń gbàgbọ́ àgbẹ̀ sọ̀rọ̀ gbà wá nínú ìdánwò olúwa wá dánwò. Wọ́n á jọ bàbá ẹ wò. Who are you? Bíbélì wípé àwọn ènìyàn mi ṣègbè nítorí pé wọn ò ní wọn. Ọ̀gá tó ń sọ fún wa ṣègbè. Wá ṣègbè. Get out of here! Get out! Sọ́wọ́n ẹ̀dùn wà bí ni àgbà nínú àwọn wòlíì kúrò ní lady dress. Wọ́n dún ẹ̀wò wọ́n bá jẹ́ ń jù ní. Ìranù what nonsense! What's the meaning of this? Kí ló ń ṣe àwọn tó lù wá ń lò ní ìsìn náà? Ó ní respect fún àmì olúwa lára mi. Ta lélẹ́yìí? Níbo ló ti já wá? Who born you? Who you born? Ó ní wọ́n á dán mi wò, wọ́n á dún ẹ̀wò. Wọ́n bá jẹ́ rí. Ó ní bí nǹkan tí mi ò lè júwe. What rubbish! What nonsense! Bọ́lá ti wá! Wọ́n ní bàbá ẹ̀ lẹ́yìn. Ó jẹ́ dẹ́, ó ní wọ́n á dán ẹ̀ wò. What rubbish! Ẹlẹ́yìn máa fọ̀ níkẹ́. Inú jẹ́ ń dá mi bí. Ẹ má bínú sá, mo bá bẹ̀bẹ̀ sá. Ẹ pẹ̀lẹ́ sájàre. Báwọn ọmọ sí ìṣe máa ń ṣe yẹn, ẹ má bínú sá. Ẹ má dà lóhùn. Yes sir. God bless you sir. Ṣé ìbínú pé mò ń bínú lọ́wọ́? Sorry o, ẹ̀mí èṣù ni mo ti lé dànù. Àwọn wòlíì àkè bínú. Ẹ pẹ̀lẹ́ sá. Yes sir. Good to see you sir. Thank you sir. Man of God. Thank you. Ẹ ṣé sir. Yes sir. Thank you sir. Okay. Orúkọ mi ni Òwòròṣòkì. Òwòròṣòkì. Bẹ́ẹ̀ni sir. Ọlọ́run má lágbára o. Téèyàn bá tún rìn àárín tó ń lé abúlé Ẹ̀gbá. Ẹ̀yin ń jẹ́ Òwòròṣòkì. Bẹ́ẹ̀ni sir. Àtúrẹ́ tó ń jẹ́ Òṣòdì tiẹ̀ wá. Èyí wá ti Tinubu wá. Okay, Òwòròṣòkì. Bẹ́ẹ̀ni sir. Okay, ẹ pẹ̀lẹ́ sir. Yes sir. Òwòròṣòkì Sindiki. Sindiki. Yes sir. That's my full name. Ìfẹ́ máa yíwọ́. Òwòròṣòkì Sindiki. Bẹ́ẹ̀ni sir. Ṣé ò sí sà? Ó fà. Kí ló ṣẹlẹ̀ sà? Náà mo fẹ́ mú Ọlọ́run tẹ̀ ń sìn ni. Kí ló dé sà? Nítorí pé Ọlọ́run ṣẹ̀ mí. Mo dẹ̀ ti pinnu ọkàn mi wípé gbogbo ìránṣẹ́ Ọlọ́run tí ń bá rí pátápátá ni màá máa pa lẹ́yìn kọ̀ọ̀kan. Màá wá máa fi wọ́n ránṣẹ́ sí nítorí pé ó ṣẹ̀ mí. Now Ọlọ́run wo lẹ̀ sìn kí n sáré pa yín sìn? Ọlọ́run wo ló ṣẹ̀yìn? Ẹja ti bẹ̀yẹn bẹ̀rẹ̀ náà torí Ọlọ́run ti pọ̀ káàkiri báyìí. Let me know Ọlọ́run wo ló ṣẹ̀yìn? Ẹni sùúrù Ọlọ́run wo ní ẹ̀yìn sìn? Ẹ jẹ́ kí n mọ Ọlọ́run tó ṣẹ̀yìn. Ọlọ́run wo ló ṣẹ̀yìn? All right, good. Ọlọ́run for now tó bá gbọ́ lọ́rùn ọ̀rọ̀ yìí ni for now mi sí lọ́dọ̀ wọn. Ẹ̀mí ń pọ̀ aṣọ òwúrò kan lẹ̀ wọ̀ yìí. Irọ́ 90 ni mo wọ. 90 lélẹ̀. 90 oníkìíní ni mo ti máa ń lọ ní ìsìn nìyẹn. Tó ń ṣe ní ṣe wòlíì tẹ̀lé pa. Tó bá jẹ́ pọ́ lọ́rùn ọ̀rọ̀ yìí ni for now mi sí lọ́dọ̀ wọn. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ orí yín. Orí mi ò ṣe o. Ẹ̀yin ẹ̀ bá jẹ́ nọ́mbà 50 tí mo ń pa.
ìbọn ló wà ní irin tútù ẹyọ kan ní tackle. tẹ bá pàdé prophet ẹ lè máa bá wọn. bọ́n tí bá padà find out pé ìránṣẹ́ náà ni. ẹ lè find out I'm not for now mi ì sí lọ́dọ̀ wọn I'm telling you I need you for now I need you that's all. That's all. Ẹ pẹ̀lẹ́. God bless you. Hello, Mr. Kent. Ẹ pẹ̀lẹ́. Mr. Kent. Ẹ pẹ̀lẹ́. Okay, ẹ wà lórí Third Mainland Bridge. Ẹ wẹ́yìn ní sà. Ẹ bọ́lẹ̀ bẹ́ẹ̀ kẹ kúnlẹ̀ sí ibẹ̀ sàjẹ́ ká gbàdúrà. Ọlọ́run tó dá ayé àti ọ̀run kó gbàdúrà fún yín. Ẹ ṣàmì bó ṣe sọ̀rọ̀ yẹn. Agbára ọ̀run kó ṣí ìdìbò yín. Ẹ ṣe rìn. Ẹ ti ń lògùn ẹ̀ ní lògùn mọ́ kò ní jẹ́ ti yín. Bọ̀dá ẹ ṣe rìn. Ó rí bẹ́ẹ̀. Àṣẹ ọ̀run gùn kò yí padà. Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù. Ẹ̀yin Olúwa lógo á dà fún yín. Ọlọ́run má jẹ́ kó jẹ́ àyìnmọ́ yín nìyẹn. Tí a má jẹ́ kẹ́jẹ́ ta sí mi lára. Man of God, sir, good to see you, sir. Mo ń lọ sí ni mo bá jẹ́ pray fún yàn pé ẹ wà lórí Third Mainland Bridge kọ́ kúnlẹ̀ sílẹ̀ kọ́ ṣe kí. Ìyá ìmọ̀ṣẹ́ gbàdúrà fún. Ìránṣẹ́ Ọlọ́run ní yàn mí. Yes, nípa Ọlọ́run lẹ́ ń sìn. Yes, bẹ́ẹ̀ni. Sir! Ó ti fẹ́ pa. Ó ti sọ pé sà ikú dé. Ọlọ́run sẹ́mi, mo dẹ̀ ti pinnu lọ́kàn mi pé gbogbo ìránṣẹ́ Ọlọ́run ti bá rí pátápátá ni mo máa palẹ̀ gangan. Màá máa fi wọ́n ránṣẹ́ sí nítorí ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí ó pọ̀. Mo dẹ̀ ti rí pé ìránṣẹ́ Ọlọ́run ni mo fẹ́ pa yín sí wọn. Ẹ ní sùúrù kò tí tó yẹ ẹ ní sùúrù náà. Sáà ẹ dúró. tí ẹ bá múnú bí mi, màá pa yín wẹ́lẹ́wẹ́lẹ́. Ṣebí Yorùbá la jọ sọ àníkẹ́ ní sùúrù. Now number one, nǹkan tó ṣẹlẹ̀ ni pé Ọlọ́run ò kì í ṣe ènìyàn. Àwọn ènìyàn la máa ń ṣe Ọlọ́run. So nǹkan tó yẹ sọ ẹ jẹ́ kó yé mi, ẹ jẹ́ kó clear. Man of God, lọ́dà pé etí yín ti di. Mo ní Ọlọ́run ṣe èmi, mo dẹ̀ ti pinnu pé mo máa fẹ́ ẹyin báyìí, mo máa fi ránṣẹ́ sí ẹ̀yin ọmọ jẹ́ number 50 lágbára Ọlọ́run. Àníkẹ́ ní sùúrù ṣe ẹ ní sùúrù náà. Ẹ ti bẹ̀rẹ̀ bíbélì sọ pé touch not my anointed and do my prophet no harm. Níwájú mọ́, tẹ́ bá rí bọ́ ṣe máa dúró. Ẹni àníkẹ́ ní sùúrù ṣe. Ìránṣẹ́ Ọlọ́run ní bẹ́ẹ̀ ṣe wáyé. Ìránṣẹ́ Ọlọ́run ni mi sẹ́. Ẹ sọ pé ìránṣẹ́ Ọlọ́run ni. Ìránṣẹ́ Ọlọ́run ni mi ò lè dínà Ọlọ́run. Ẹni sùúrù ṣe. Ẹni sùúrù. Mi ò ṣe pánẹ́bìtà. Àdé ní sùúrù ṣe. Tó lóun ṣe pánẹ́bìtà. Ẹni sùúrù. Àníkẹ́ ní sùúrù. Tẹ́ ẹ bá délé kẹ́ ẹ kílé o. Kí n kílé mi báwo nǹkan tó sọ tí ẹ jẹ́ mi kọ́. Yà sọ pé pánẹ́bìtà. Man of God, ẹ má bínú ẹjọ́ nítorí Ọlọ́run mo fi Ọlọ́run tí ẹ sìn òun ni mo fi bẹ̀yìn sáà ṣé ẹ rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ẹ má bínú sáà Ọlọ́run ṣe mí ní oore ńlá kan tó tóbi kọ́ tí mo ti wá wá ìránṣẹ́ Ọlọ́run ó ti yé yín ìránṣẹ́ Ọlọ́run tí mo lè fi ayọ̀ mi hàn fún Ọlọ́run pé Ọlọ́run ṣe fún oore tó ṣe fún mi tó mi wá fẹ́ fún ẹni tí òun ṣe ìránṣẹ́ Ọlọ́run ní owó yẹn tó nǹkan tó fà á nìyẹn má bínú. Ẹni sùúrù. Ẹ bá má ṣe ẹni tẹ́lẹ̀ káàsì rẹ̀ mi náà. Sorry sir, daddy. Ẹ má bínú. Ẹ ṣe sà ẹ bá mi fi àkáǹtì yín sí ìwà yìí sà. Àkáǹtì Bẹ́ẹ̀ ni sà. Account, yes sir. Just like that. Yes sir. Yes. Wow. Only sir. GT Bank. Olùṣègùn ní bàbá. Olùṣègùn ní ọmọ. Olùṣègùn ìlú lọ́sẹ̀ntì. Tí a ní ẹni mímọ́, olùṣègùn ní mẹ́ta lọ́kàn. Olùṣègùn. Olùṣègùn. Yeah! 10 million naira. Tó bá jẹ́ kí lóòótọ́ la pè mí. Òrùlé. Tó bá jẹ́ kí lóòótọ́ la pè mí. Ẹ jẹ́ ká gbàdúrà yóò ẹ jẹ́ kí kúnlẹ̀ ẹ̀yẹ dìde. Aláàrùn tó dé ayé àti ọ̀run. Dìndín kí àwọn máa ṣe pé Ọlọ́run kó gbàdúrà sí i. Agbára ọ̀run kó ṣì dìbò yìí. Ẹ ti ń lókun ẹ̀ lókun ọkùnrin. Ẹ ti Ṣàkà. Junior colleague ẹ kúrò bẹ́ẹ̀. Junior colleague. Ọkọ ẹ dìde ẹjọ́ ẹ̀mí sùúrù. Ẹjọ́ kí next person náà wọlé. Jàùjàùjà. Ọjà. Ọjà. Ọ̀yà. dúpẹ́ dáadáa. 10 million. Ẹ pẹ̀lẹ́ ẹ̀kan sá. Ẹ bọ́ sí mi. Ọlọ́run lọ sọ pé ó ṣe dákìlẹ̀ bí mílẹ̀ kan. Mo bẹ̀rẹ̀ wọlé pé Ọlọ́run rẹ̀ ń sìn.
gbẹlẹ̀ ó ní mo sìn ẹ pa mí. Go ahead and kill me. What do you want to do? Kill me, because I will ask me who is Jesus, and I will tell you things he has done for me. Ọlọ́run ni mo ń sìn kí lè fẹ́ jẹ́ fún mi. Ẹ̀yin wo ètò bẹ́ẹ̀? Shoot me. Wow, nice acting. Nice acting báwo? Ọkọ ẹ wá. Ọlọ́run ni mo ń sìn. Mo ti gbọ́. Ẹ ti fẹ́ nìkan 10 million. Mo ti fún wọn. Ẹ fún mi 10 million then. Why? Ọlọ́run ni mo ń sìn. Iṣẹ́ tí Ọlọ́run mi mo ti ṣe. Mo ti kọ́kọ́ bí yín. Ẹ sọ pé ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run. Ẹ ti fail. 5 million. Báyọ̀ sà. 3 million. Àtọ́sà. 2 million. Ẹ lè rí. 100,000. Kò sí. Ẹ máa lọ ti búrọ́kì ni. Ẹ̀yin kan ṣe ìránṣẹ́ Ọlọ́run. Fake prophet. Uncle, I'm sorry. Uncle. Hallelujah. You shall need sun no more, neither will you need moon, for the Lord will be your light. Thus said the Lord. The city set on the hill cannot be hidden. I am the light. Say that to yourself. I'm the light. A city set on the hill can be hidden. I am the light. I shine bright. Darkness won't prevail over my life, 'cause I am the light from heaven above. Darkness won't prevail over my life, 'cause I am the light of God. Oh, mountain, tẹ̀síwájú nínú ògo, ògo mi yóò máa tàn látọ̀rọ̀ ìdè ọ̀fẹ́. Ìrọ̀rùn ìyàwó, oṣù káyọ̀ tí ká tó, ògo mi yóò là. Ta ló lè fọwọ́ gbogbo? Ta ló lè fọwọ́ gbogbo òṣùpá? Ó dájú pé ọ̀fọ̀ mọ́lẹ̀. Fọwọ́ ìmọ̀lẹ̀. Tẹ̀síwájú, come on, step into your right. Step into your right. Step into your right. Step into your right. You know what? Oh, mi ò máa tó. Mi ò máa tó. Máa tó lóde o. Mi ò rọrùn ìyàwó. Oṣù káyọ̀ tí mẹ́tọ́. Ta ló lè
sórí òkè, ó dá mi lójú o, ìyẹn kò lè farasí. Ìlú tàtẹ̀dọ́ sórí òkè, ìyẹn tí dá mi lójú o, kò lè farasí o. Torí pé àfàìlà lọ́jọ́ báyà o, bí wọ́n lọ bá wọn lé o, òkùnkùn á padà o. Àfàìlà lọ́jọ́ báyà o, bí wọ́n lọ bá wọn lé o, òkùnkùn á padà o. Sáwọn lè yẹ. Wọ́n bẹ̀rẹ̀ tán lọ́sọ̀ ọ̀pọ̀ tó ṣe lọ́wọ́. Thank you so much for coming. Thank you so much. The Lord is the Father of the light. In Him there is no variable of darkness. It's my belief and my prayer today that as we have witnessed this light concert, we are stepping into our season of light in Jesus' name.
There's this song that God gave to us. It says, after you are not compared. You are bigger than amazing. And you are the after you. Let's sing it again. After you are terrible. You are bigger than miracle. And you are the so let's go back to the 60s. You know those days we used to sing everything. My life music. Let's go. Let's go. Let's take it. Let's do it. And
mo ní ọ láti ọlọ́run máa jẹ̀ mọ́ mo ní ọ Jésù wípé mo ní ọ mo ní ọ láti ọpẹ́ ọpẹ́ ọlọ́run ọpẹ́ ọpẹ́ ayé ìgbà tí kẹrù ní ọpẹ́ ọpẹ́ ayé ìgbà tí kẹrù ní wọ́n sọ bẹ́ẹ̀ mo yọ̀ Jésù mo yọ̀ láti máa sá ọlọ́run máa jẹ̀ wọ́ mo yọ̀ Jésù mo yọ̀ láti máa fọ́ ẹ̀mí mi máa ṣe pẹ̀lú àkàràkọ̀ ẹ̀mí àwọn wòlíì ẹ̀sùn náà kàpánìyàtì ẹ̀mí mi máa ṣe ẹ̀mí àwọn wòlíì ariwo lọ́wọ́ kè ìwọ gbogbo agbára ìwọ ẹ̀ṣẹ̀ ẹ̀mí mi máa ṣe lift your voice. Are you ready? Say,
I'll give it 10 seconds. What is that situation that you want God to bring light for you? Maybe you want clarity over that relationship. That job, you want clarity. Oh yeah, you don't even know what this 2025 holds. You want clarity over that matter, over the situation. The Bible says, when light comes, darkness disappears. Yes. It said the Spirit of the Lord was moving upon the face of the deep, and God commanded, let there be light. Anything can happen under this atmosphere. Anything can happen. Yes, God. Everybody want Jesus. Let's go. Oh!
Time
60. You know that particular verse, Isaiah 60 verse 1. But I went to verse 14 and 15. The verse 19 says, for you will no one need sun. You will no one need sun, neither will you need moon. For the Lord will be your light, your everlasting light. When I heard, I screamed, who is you carry the light? You want to back to me anymore. God is your light. I'm not for one Olúwa ló ṣe yí o, kì í ṣe yí one more time. Ọlọ́run ọba màkà ní Olúwa ló ṣe yí o, kì í ṣe yí nítorí wípé olórin alábàápàá sọ pé ìmọ̀lẹ̀ yọ àwọn kèfé rí àti gbogbo àwọn ènìyàn rẹ̀ ìmọ̀lẹ̀ yọ ìmọ̀lẹ̀ yọ tún sọ wípé Olúwa ló ṣe yí òbí ṣe yọ. Nítorí wípé ẹ̀sìn rí ẹ̀kọ́ fún yìí máa dùn ìlọ́lú in the time of the king Darius, nípa Yorùbá Darius, that is àrílẹ́bà àwọn Yorùbá. He split the kingdom into 120. Ó wá ṣe ní ó fi àwọn princes, ó fi wọ́n jọba lórí each and those factions ló ní. Now, over appoint Daniel, I want you to listen to me very well. Over appoint Daniel to supervise the whole kingdom, those factions. Daniel was diligent, just as you are in your office space, your business, and you are being diligent. But guess what? Kí ló ṣẹlẹ̀? Àwọn ọba àti ìjòyè wọ́n kí wọn bọ̀ nítorí Daniel. Wọ́n dùn them up because of Daniel's light. But they forgotten that you were king of my brother John. Kò sẹ́ni tó dúró ìmọ́lẹ̀ tó máa wá sínú ìmọ́lẹ̀. Ètè kẹ́kẹ́ ọ̀tẹ̀ dúró. Ẹnikẹ́ni tó bá fẹ́ ní ara rẹ̀. Ìfọ̀kọ́yọ̀ ló wà lẹ́yìn. Bóyá kí wọ́n fi wọ́n jẹ lọ́wọ́. Lọ́wọ́ lọ́wọ́.
Olúwa ní kéjì